tó bá láǹfààní àti ṣẹ̀mí mo míì tó jí sáyé máa rántí pé ogun ló wá jà ọ́. Ajá mi ti ń dọdẹ kù ẹ̀rọ tó ti pẹ́. Ta ni olúwa yìí? Máa ń lọ máa ń bọ̀ ìgbà tí mo dàgbà tán ni mo tó mọ̀ pọ̀ jà náà jù sínú skúbà. A man can choose to be upright and focused with a strong determination to achieve goals. But how long can he last with his vision in a world full of troubles and difficulties? Jẹ́ kọ́mọ. Bàbá mo fi pé business tí gbogbo èèyàn execute. Àwa ta ti pẹ́ ní business ni ká handle ṣe yìí. Ó wá fún mi ní 10 million naira. Ó dẹ̀ calm down kò ní sùúrù fún mi. Èyí tí ajá fi ń bọ́ ọmọ ìṣeré, òun ló máa fi gé jẹ o. Hello. From the producer of Investigation and Lẹ́yìn Òkùnkùn comes another hot and intriguing movie, Ọ̀daràn Culprit. Jídé òkú, Jídé kò sọ́kọ. Nùnà bàbá Jídé kan náà. Jídé Àwòbọ̀nà. Òun ṣe Jídé Àwòbọ̀nà bàbá. Jídé jẹ lọ́lọ́dọ̀ èmi ṣáínà. Mo mọ ẹ̀tọ́ mi, mo kàwé, mo dẹ̀ mọ nǹkan tí ó mì. Ọ̀dọ́ a máa jóni lọ́wọ́, tá a bá gbọ́jú ẹni tí a ń sọ, a ò lè gbọ́jú ẹni tí ń sọ ni o. You can try to cover your past, it will haunt you someday. Ó tó máa ṣe ẹ ló máa ṣe sórí line tó mo fi ń bá ẹ sọ̀rọ̀ ẹ tí yọ̀ọ̀dà àdókò kan kó tún get me. Ṣàná máa rí ẹ o. Mo tó fún mi láti pariwo pé mo wá sílé fẹ́ǹsì mi láàárọ̀ kùtùkùtù. Mo bá obìnrin mi bẹ̀, obìnrin àjèjì for that matter. Ó dẹ̀ sọ pé kò ń ṣe pé ìwọ gangan ló fẹ́ ṣe. Èmi. Lẹ́kàn kọ́. Wọ́n ní àwọn Interpol mú ní London pé ó lọlé aṣẹ́wó tún lọ ń jà ń bẹ́ẹ̀. Mo lérò pé tí ń dàgbà ó yẹ kéèyàn ti fi irú àwọn wà bẹ́ẹ̀ lẹ̀ náà. Mo mọ everything. But you keep talking about it every time. Bí pé òun force me. Ó kọ́ dàbí pé òun deliberately máa múnú mi bàjẹ́ ni. Ọ̀daràn Culprit. Sinimá ìgbéléwò tó kọ́ni lójú tó sì tún fún mi lóye. Written and produced by Ọlákúnlé Ọlábọ̀dé, Big Cast, Oyèbámijì Òjó àti Túndé Kọ́mọláfẹ́ ló direct ẹ̀. Àwòtúwò ni ẹgbà bẹ́ẹ̀. Ọ̀daràn Culprit. Ṣé máa gbé ọmọ anẹ́fàsì? Máa gbé ọmọ sígáàrù? Máa gbé ọmọ àjẹ kan? Ṣé máa gbé wá sínú iṣẹ́ ni? Tí o bá bí ìtú èrì kò lè wá bí. Ìbílẹ̀, 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 ìbílẹ̀. Ìdájọ́, 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 ìdájọ́. Ìdájọ́, 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 ìdájọ́. Ebi pa ẹjọ́, àwọn ọyọ, àtẹ̀rọ àtẹ̀jọ́, ẹ̀rọ jíjẹ ní fọlọ́dẹ. Ebi pa ẹjọ́, àwọn ọyọ, àtàwọn àtẹ̀jọ́, ẹ̀rọ jíjẹ. Ẹ wá ń bí ẹ bọ́ báyìí. Ká lẹ́yìn bó lẹ ti ń bọ̀ bó lẹ ń lọ. Kai shuru tani eyi ko ta yayin ni mana. Kai robanka mi pe tani omi. Èmi ni èmi mana. Wo bí àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ fún ẹ ni pé kò lè dá fún ìyá àti bàbá. Ìyá àti bàbá èmi Kábírù. Gbọ́ dáadáa ìyá àti bàbá ẹ̀. Ọmọ àti ayé. Èmi ọmọ àjẹ́ ọ̀run. Àgbá òfìfo. Wọ́n ní wọ́n sọ pé ó ń ró yànmùyànmù. Èrò yín kọ́ ni màá bá pidán. Láì béèrè rárá mo ti mọ̀ pé ọ̀bàyéjẹ́ nìyí. Kókó ń tèmi jẹ́ ìwà nínú ìlú ìfúnni pé ẹnikẹ́ni tó bá wùwà àbàjẹ́ tó bá wùwà ìranù àwa ṣetán láti ti ojú ẹ̀ bọ̀lẹ̀ nítorí pé ìbílẹ̀
dúró ok àwa lè fìbọn yìí tírẹ́tì. ṣé o ti táàbù kù. Kóyìn. ẹ dá wà. olùkọ́kọ́ mi náà ló fi nukú ní bàbá ifá ní pátáyàkú la tẹ̀sẹ̀ yẹn lọ. Kàbírò ọmọ rábìrì ìwọ ti mẹ́sùn ti fi sùkú lójú olùkọ́kọ́ mi náà ló fi nukú lójú bàbá Kàbírò ọmọ rábìrì kí ni yẹn kúdà lórí tiẹ̀ lẹ́nu ó ní èrìgì ọyẹ torí apápámọ́pá ayàyà máyà àwọn ẹ̀kọ́ àfojúdìbò apámọ́pá lọ́kọ́lọ́pẹ́ fún ayàyà máyà lọ́kọ́sọ̀wọ̀ ẹ̀rọ àfojúdìbò. bàbá ètò adé nìyí o ọba tí yóò ṣàpọ̀pọ̀ tí yóò ṣàpọ̀pọ̀ bàbá ètò adé nìyí o bàbá ètò adé nìyí o bàbá ètò adé nìyí o ọba tí yóò ṣàpọ̀pọ̀ tí yóò ṣàpọ̀pọ̀ bàbá ètò adé nìyí o. ayi. baba kí ló dé tango ni. èwo láriwo ẹ̀yin ọ̀dọ́ ìlú ó ti tó ọba alálejò níyẹ̀wù kí ló dé. ṣe é ṣe tó ẹ nọpọlọ o o nọpọlọ ara ẹ tó ṣe níbi pẹ́ẹ́dà drum set yìí ṣé bó ṣe wá rí àwọn ìyá wájú ẹ̀kọ́ tó máa sọ pé ọba àlejò aráàlú ó tó àìfilẹ̀. ó dáa náà ìgbà láyè kẹ wọlé ṣùgbọ́n gbogbo yín ò lè rọ́ wọlé ẹ máa yàn wọ́n lórí yín kó wọlé wá ni o. o tó ẹ filẹ̀ òun náà nílà káìdí ó máa ń là káì lọ́sàn-án nǹkan tó sọ ẹni sùúrù nǹkan tó sọ náà dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ẹni gbàgbọ́ nú mi ṣá. ẹni gbàgbọ́ nú mi ṣá. o tó ẹ má jẹ́ kí gbogbo wa lọ a máa wá yan díẹ̀ láàrin wa ká lọ bá kábíyèsí ṣùgbọ́n ẹ má túra lẹ̀ o ẹ já lọ. ẹ wo ẹ̀yin ọ̀dọ́ ìlú ẹ káàbọ̀ ẹkún ọkàn akin ẹkún ọmọ ní í ṣe ẹ wò mí gbogbo irú ọkàn yín ló yé wa mo fẹ́ kẹ́ mọ̀ pé ẹdìyẹ wa ń làágùn àmọ́ ìyá rẹ̀ ni ò jẹ́ ká mọ̀ kẹ̀dẹ̀ máa wo ọdẹ tó perin tó pẹ̀fọ̀n iṣẹ́ ọ̀yà ní í ṣe wọ́n ní ọ̀sán kan ò ní pọ́n títí kó kọjá ganríganrí bẹ́ẹ̀ lọ́jọ́ ò ní rọ̀rọ̀rọ̀ kó kọjá gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ kòwé ìlú wa ti ń kéle lónìí yóò padà kẹ́rọ̀ ṣẹ̀ṣẹ̀ bó bá dọ̀la àbí. ẹ ṣe ẹkọ ẹwẹ èdè ẹ wá sọ fún kòwé yín tó ń kí tó ń pariwo yìí pé kó ṣe ẹrú ẹ nísìnyí. òkè kíá. ẹ wá lẹ́dìí yẹn ti ń làágùn pé ìyá rẹ ni kò yẹ ká mọ̀ ẹ fọ bẹ́ẹ̀ fà. kọ́ sí ìyára ẹ. ẹ sì yẹ kúrò. àbí sọ́dọ̀ ìgbà tí gbogbo bá ń kú ní kọ̀ọ̀kan tán ni. òbí òkèwé ara ń tà sọ́npọ̀ ẹ̀yin ọ̀dọ́ ayé ìsìn ni ẹ̀kú bí ẹ̀yin ò mọ̀ pé àwọn tó ń ṣogójì ní ṣọ̀dún ohun tó bá ń ṣàbọ̀yàdé gbogbo ọlọ́yà ẹ̀dùn náà ṣé inú ẹ̀yin ọ̀dọ́ yìí ìkọ̀ọ̀kan wa yóò nínú yín ni àbí tó ń ṣẹlẹ̀ náà kò kún àwa tá a jẹ́ bàbá àti ìyá sí yín ẹ wo ẹ ṣe mẹ́dọ́ okú kì í wó rírí káwa rú o ṣé ń gbọ́ ẹ fi ọkàn balẹ̀ àwa gan wá àtúnṣe sí gbogbo òṣòro tó wà lẹ́yìn a sì nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà àbí kí mo wí. ẹ mọ̀ ṣe àṣepa sórí wo wọn ní ìṣèlú nìdálù o wọn ní ìlú tí ó bá sì sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ẹ sì mọ̀ pé ìlú wa ìkọ̀fà ìgbàjà yìí díjà gan olórí ọ̀dọ́ ìwọ mo dojú ọ̀rọ̀ mi kọ torí tó bá fún sáwọn tó ń bẹ lẹ́yìn rẹ tó fún sí wọn létí ìkó náà làwọn náà fún jáde kábíyèsí ni sọ fún yín pé ibẹ̀ bá ti bùkẹ́ lọ fi lẹ́ o gbogbo ìwà jàdíjà tẹ̀ ń káàkiri kò bófin ìlú wa mú o ìyálóde gbàlẹ́ ló. bẹ́ẹ̀ ni kò bófin ìlú wa mú bó tilẹ̀ wù kó mọ ẹ̀sùn agbẹjẹmọ́wọ́ a ò rírú eléyìí àfindẹ́rù lọ́rọ̀ ni kí ló dé ṣẹ́yìn nìkan ni ẹ wo àwọn ọlọ́pàá ń bẹ́ ń ta bìbà iye tó wọn bá mú nínú yín kò sí kankan nínú àwọn olóyè tí ó dá sí àti pé kó máa dàbí pé àrédè tí ń jàbọ̀ láti bẹ̀rẹ̀ kẹ́ máa padà jẹ. dàbí ó yé wa a rò débẹ̀ ẹ wá gbọ́ o ojú ẹ̀yin olóyè làwa ń tì àwọn ò lè pọ́ lójú ẹ wo bí afẹ́kẹ́ wá àtúnṣe sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o tí ẹ bá wá àtúnṣe sí ẹ wò á fún yín ní ọ̀sẹ̀ méjì péré tí ẹ bá wá àtúnṣe sí
a máa padà wá sun pálásì yìí rẹ̀ a ní ọ̀sàfin. ẹ̀dùn sẹ́ẹ̀rì báyìí sẹ́ẹ̀rì pé ẹ ti bu kọ́ ọ̀gbọ̀n ju bó ṣe yẹ lọ. ṣètò lélẹ́yìn. ṣé ẹ tọ́ bọ̀ wá mú ni àbẹ́ ẹ̀fọ́ ogun wa lójú. bàbá alayé ọ̀rọ̀ ni. ẹ wo bí o ti ń dìwà àfojúdi o níwájú àwọn bàbá tó bí yín àtìyá tó bí yín. lẹ́lẹ́ ìdáná sun nǹkan ẹ dúró náà àti gbọ́ gbogbo ń tẹ́ wí lẹ́yìn ìkìlọ̀ tá a fún yín àti gbogbo àrọwà tá a pa fún yín tẹ́ ẹ bá gbé ẹsẹ̀ kọjá àbí tó yẹ ká ẹ gbẹ́sẹ̀ gbà ẹ rí pípọ̀ ojú àwa. bàbá kò ẹ̀yin lè kò sí tí ó ṣẹlẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ ẹ rí wàá wò bí ìran ẹ rí wàá wò bí ìran kò sí tí ó ṣẹlẹ̀. gbà mú díẹ̀ ń bẹ̀ ẹ̀lẹ́ kárí mú díẹ̀ ń bẹ̀ ẹ̀lẹ́ rọ́jú mú. ó ti dá ṣó ti dọ̀hún ó ti dá ẹ̀lẹ́ rọ́jú ni. ara tí mò ń sọ fún yín rè o ara tí mò ń sọ pé mi ò fẹ́ ṣiṣẹ́ yìí rè o ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí mi tí ò bá jẹ́ àwọn tó wà ládùúgbò tó sáré jáde lọ́tún tó sáré jáde lọ́sì tó mú oríṣiríṣi nǹkan olómi ń gbómi aláta ń gbáta eléwé ń lu ewé pọ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan báyìí nínú gbogbo nǹkan tí wọ́n ń kó rọ̀ mí lára mi ò lè sọ pé nǹkan báyìí òun ló jẹ́ kára mi balẹ̀. ara rẹ ò balẹ̀. ẹ̀rọ tí ò bá wa balẹ̀. ara rẹ ò balẹ̀. ṣé bí n bá ṣe kú ni. ò ní kú o ikú èpa ẹ̀ta lójú ìran ò lè kú mo ní kàkàkà díẹ̀ oṣù bú yíyẹ̀gẹ̀ ni ó yẹ̀gẹ̀ nítorí káwọn ará àdúgbò ó ṣe náà ni wọ́n ṣe ni. torí kí ni. wàá mọ tó ṣẹlẹ̀ díẹ̀ ọmọkùnrin kò tó ni wọ́n ní láyé olúgbọ́n kò bàjẹ́ fún nígbà ayé bàbá rẹ̀ ẹ̀gbọ́n mi àdìsá ọlọ́run kò dẹ́lẹ̀ fẹ́yàn rẹ̀ àbí kò hún bàbá rẹ̀ o bẹ́ẹ̀ ni ò ní hún ìwọ o ti gba eléyìí o ti gbà kò ní hún ọ́. ẹ mọ tí mò ń rò ẹ ò mọ tí mò ń wò ni pé. kí ló ń wò. bóyá ọmọ tó ṣe. bóyá kí n kàn tiẹ̀ ní sùúrù fún iṣẹ́ fún bí oṣù bíi márùn-ún kó kàn tiẹ̀ wà ń bẹ̀ náà. ó ti o ò lè padà mọ́ o ti wọ̀ báyìí àṣẹ̀ṣẹ̀ jáde akàn ibire ni ó já sí àbí òye lálẹ́ yìí dí ọmọkùnrin ò tó ní o àmọ́ lálẹ́ yìí lágbára elédùà ọ̀dọ̀ mi ló sùn lálẹ́ yìí ó tún ku ìrìn kan tá a rìn dí ọmọkùnrin ò tó ó kù àmọ́ ìgbín ò gbọ́dọ̀ jáde nù kára wọn tán jáde mọ́ bẹ́ẹ̀ arìnrìn kan pẹ̀lú ògo Ọlọ́run fẹ́ tọ̀ ẹbọ jíjẹ ewu. kai ka zo mana. kí ni kí ló ṣẹlẹ̀. kai màá rọra ní ọbẹ̀ yẹn wàláyé kwẹ́lẹ́kwẹ́lẹ́ ní ejò tí gun agan. bó ṣe máa ń ṣe náà nìyẹn ibo ló ń mú mi lọ. kò jẹ́ mọ̀nà. mo má disturb life mi mò ń ṣayé mi bẹ́ẹ̀ mi ò like ni o. ẹ kú mọ́ tí ìwọ bá ṣayé tiẹ̀ níbẹ̀ yẹn mọ̀nà èmi á ṣe àwọn tèmi níbí. kí ló ṣẹlẹ̀. kasan jani man jani kide kai awu awa jani kamanda jan lele. kí ló ṣẹlẹ̀. mọ́tà ni mọ̀nà. ẹ mọ̀ pé mọ́tò ni kí ló. gba mọ́tò tí èmi rà fún èmi gángan lè rí wàláyé. má fi nǹkan burúkú bá mi ṣeré o. kágẹ́lì ìwọ ni èmi rà mọ́tò fún mi lè. mo máa ń ṣe lélẹ́yìí mo máa ti ń wọnú ẹ má sọ fún mi. ìwọ ni mọ́tò wàláyé gàsíkà àwọn àti pọ̀ lọ́wọ́ tèmi lọ́pọ̀lọpọ̀ ibi tí mo fẹ́ lọ sí ni ebi ọmọ. ẹ gbà mí ó máa ṣe bébè tí mo ti mọ̀ ẹ́ nǹkan ẹyọ kan tó ṣe tó dáa fún mi lélẹ̀. àmọ́ àkọ́yí mọ́nà. àsìkò yìí máa dáa. ó máa ṣe yánkẹ́. very first time lásìkò tí mo ti mọ̀ ẹ́. ọ̀tẹ̀ yìí máa dáa. kagadi owó àti pọ̀jù fún mi kuma akọ̀jù fún mi kuma wàláyé aláwọ̀ mọ́tò mọ́nà. gbọ́ èmi mọ̀nà gbọ́ èmi. bí mo ṣe lálà òun nù
bó ti lánàá aláburúkú ni o. èmi náà sọ bẹ́ẹ̀. èyí ò dá èyí ò dá èmi náà sọ bẹ́ẹ̀. kò dánú àlà. ẹ̀yin ọ̀pàkọ́ àlàké ajínàṣẹ̀ tútù ọmọ ajígbọ́n ni bọ́jọ́ bá yọ ọ̀yẹ́ àlà àlàkọlẹ̀ báyìí ń tòṣùmarè. bóṣù bá lé oníbodè apanadà. Akínọlá. Akínọlá. kí n tún lè rí kí ni. ohun tí jògùn náà gbà nù. ń gbọ́ yín. ọgbọ́. tí jògùn náà gbà ní kí ni. ohun tí jògùn náà gbà nù. ẹ má gbé yín wá o ẹ má tó gbé wálẹ̀ kejì ẹ má ṣe bẹ́ẹ̀ o sẹ́wọ̀n pé lára kọ̀kọ́ ọmọ kìíní kú ẹ sọ fún mi pé akọ̀gì òṣòje mú mọ́ra ẹni kì í mọ̀ ké ẹni kì í mọ̀ barajẹ́ ìsunkún ìbarajẹ́ ìsunkún ìbarajẹ́ ọmọ kejì tó rè ni mo tún róye bákàbákà sí i lẹ́tọ́ sọ fún mi pé jògùn náà tún gbà ẹ wọ ẹbí mi bá jògùn náà sọ̀rọ̀ ẹ wọ ẹbí mi bá jògùn náà sọ̀rọ̀ o ẹ bá mi bá jògùn náà sọ̀rọ̀ èmi ò lára òfo lára ya mélòó mo bí tẹ́ tí ọmọ gbà ní kọ̀ọ̀kan tí ọmọ gbà ní kọ̀ọ̀kan lórí èlò ẹ wọ ẹbí mi bá sọ̀rọ̀ o ẹbí mi bá jògùn náà sọ̀rọ̀ o. Akínọlá ẹni ó bímọ ọmọ ní òsín ẹni ò sì bí ọmọ náà ní òsín. ẹ jẹ́ kí mi bí ètí ó sinmi ni ẹ jẹ́ kí mi bí ètí ó sinmi ni kémi tó dáwọ́lé kínní ẹ sọ gbogbo eléyìí fún mi. ṣé o béèrè ṣé o béèrè. ṣé èmi lè mi níwèé ògùn ni ṣé mi ni mo níwèé ògùn ni ẹ wo bàbá mi ò fọ́ fún jògùn náà yín o ẹ̀yin ni mo fọ́ fún o ẹ̀yin lè mi fọ́ fún o ẹ̀yin lè mi fọ́ fún o. Akínọlá Akínọlá báralẹ o báralẹ o. ẹ̀yin mo fọ́ fún o. ọtí lówó àbọ̀ lówó ni. nígbà tí mo wá lówó ńkọ́ nígbà tí mo wá lówó ńkọ́ ẹ wo bóyá kẹ́ ẹ dàní èmi àti jògùn náà rú ẹ dàní èmi àti ẹrú kọ́mọ mọ̀nà ọ̀dọ́ tèmi mọ́tẹ́bi tí ọmọ máa wọn mọ̀ tèmi o ẹ dàní wá rú. ṣé mi mọ ṣògùn owó. nígbà tí mo wá ṣògùn mo ti lówó náà ṣé kí wọ́n mọ̀ fara rẹ náà ni. ìwọ ò fẹ́ san ẹ̀jẹ̀. ẹ sọ fún mi. ṣé o béèrè nígbà owó ń wá tó wọ́n ń wá ṣé o béèrè àbí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ owó tó fi ń rówó yé wọn nígbà nǹkan. ẹ wo ẹbẹ mi sọ fún wọn bí tajọba adé kí wọ́n padà lẹ́yìn mi kò jù bẹ́ẹ̀ lọ kí wọ́n padà lẹ́yìn mi. ọjọ́ gbé yìí kó lọ́kàn. kí n gbé kíni kó lọ́kàn kí n gbé ọ̀rọ̀ ọmọ kú kí n gbé kó lọ́kàn irú gbígbé kó lọ́kàn wo nu. jògùn náà ti gbà. ó ti gbà kíni. ohun tí ó gbà nù. yóò filẹ̀ fẹ́ mi padà jògùn náà filẹ̀ fún mi padà irú gbígbà wèrè wo nu èwo ni gbígbà olórí ibú wo nu. Akínọlá. àìwé ẹ mọ kí ọlá mi ẹ mọ kí ọlá mi bí tajọba adé yìí mọ. Akínọlá. ẹ mọ kí ọlá mi. ṣé o fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ mọ bí ọ́ ni. ilé padà sẹ́sẹ̀ àárọ̀ owó ti wà ńlẹ̀ mo ti mú owó de nǹkan mọ́lẹ̀ ilé padà sẹ́sẹ̀ àárọ̀ owó bítíbitì owó ti wà ńlẹ̀ owó tí ò lè tán ó ti wà ńlẹ̀. ìṣẹ́jú mélòó lè ṣòó fi dá kọjá. ṣé investment mi tí òkè òkun ní kí n sọ ni àbí tilẹ̀ yìí owó tí ò lè tán wà lọ́wọ́ mi tí jògùn náà gan tó bá jáde tó bá bojú kó owó yóò yà wèrè ni. èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. wọ́n dé yọ ọmọ nǹkan kan. kí ni. ọmọ nǹkan kan wo mi ohun tí jògùn náà gbà nù kódà ó ti gbà mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹ má jẹ́ kí jògùn náà gbà o ẹ má jẹ́ kí jògùn náà gbà o kò sí tí mi lè kó wá bí wá jà o kò sí tí mi lè kó wá bí wá jà o mo lè kó sójà wá bí mo lè kó nébì wá bí mo lè kó àmì wá bí wọ́n na anybody wọ́n bá jògùn náà yín jẹ́ ẹ̀yin gan ẹ̀ ní fara rẹ lọ ni mo sọ bẹ́ẹ̀ fún yín. wọ́n pẹ̀ láyé ojú rẹ ò ní rí bí ìkan lọ́fọ̀ ọmú. ṣọ́ọ̀mù ni. èmi ní ṣíọ́ ọdẹlẹ̀ báyìí ọwọ́ fẹ́ máa yájú sí mi mọ bí ó lè rè ni ṣé ọ lówó ńgbà tó sunkún wá yìí kọ́ tó délé ẹ káre jàre ẹ káre. Bisola! Madam! Bisola! Madam! Bisola! Ó di méjì! Bàbá owó yìí bá o! Ó di méjì! Jògùn náà! Yẹ! Mo dára! Ó di méjì tán gbà lọ́wọ́ mi. Mo gbé mo dára! These days owó tí bàbá yẹn send ń kiri o ṣòro pé easy ni pẹ̀lú iṣẹ́ tá à ń ṣe yìí à ń rí ẹ̀jẹ̀ lójoojúmọ́ ẹ̀jẹ̀ la fi ń jẹun à ń bu ẹ̀jẹ̀ ṣòro pé rọrùn ni òun ò ṣe wá kọ́ ọmọ ẹ̀ síbẹ̀ kó ní kọ́ ló máa pààyàn fóun. má bínú jáde wọ́n máa ń ṣe nǹkan tó ń dùn yàn náà má ṣe nǹkan tó ń dùn yàn
Bísí. Báwo ni? Ọ̀dẹ̀ wá dá wa dúró síbi látàrọ. Ló fẹ́ rí ni. Mo ní mo fẹ́ rí ẹ but ìrápọ̀ lójú ọpọ́n náà. Ìkà. Bísí òmù kan. Kò sí gbogbo tó bá sọ fún mi láyé tí èmi ní sọ fún Ìkà. Torí pé èèyàn mi ni. Àjọ máa ń wà 247 ni. So ohun tó bá ṣẹlẹ̀ gangan ni kò sọ fún mi. Anyway, Smith. N tí mo fẹ́ rí ẹ fún ni pé mo ti lóyún. Pàdí mi ọkọ lóyún return of ọkọ lóyún fún rẹ. Ṣé ò ya wèrè? Return of ọkọ lóyún kọ́. Return of yemkem ni. Wo bí gbogbo nǹkan lè wọ́n máa fi ń ṣeré ní tiẹ̀. Ṣé eré lóru pa wá ṣe ń bí ni? Sórí ó ti lóyún fún mi. Mi kì í ṣe Ọláyẹmí Jímọ̀. Ìtò máa ń fúnyàn lóyún tí ó ń gbà. Bísí lóòótọ́ ló lóyún nǹkan ayọ̀ ni. Yorùbá ní nǹkan ní kí n di méjì kí n bí ni. Àmọ́ eléyìí ó máa bá mi ṣe bó ṣe máa ń ṣe ni o. Ó máa bá mi ṣe ni. Smith ó ní kí n tún ṣe bí àbí. Ó máa bá mi ṣe ni. Àná àdọ́fọwọ́ rọgí òní àdọ́fọwọ́ rọgí ọ̀la àdọ́fọwọ́ rọgí tójú ò bá ti àdán ó yẹ kí ojú tigi tí àdán fọwọ́ rọ o. Èmi ò lè ṣe oyún ilé láyé láyé. Bísí o mọ nǹkan ìdí tó máa fi ṣe lélẹ̀ sórí tó bá ṣe ilé ìtàn mo promise ẹ lẹ́yìn ilé ìta bá ti ṣe mí ó máa dúró ni tó bá tún lóyún mi fún mi mo promise ẹ máa mú ẹ lọ sọ́dọ̀ àwọn òbí mi ṣé o ti understand ìjọ má bínú bá mi ṣe ilé. mo ò lè ṣẹ́yún nínú èlò mo ò lè ṣẹ́yún. ohun tó máa ṣẹlẹ̀ ó máa ṣe náà ní òní choice àmọ́ ká bá fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ máa fẹ́ kó tẹ̀lé mi lọ sílé o mọ̀ pé tó bá ti ń ṣe mí báyìí báyìí lábẹ́ ẹ máa ń wá bí tí n fẹ́ tú sí ni máa tẹ̀lé mi lọlé tàbádé ti kúrò nílé máa tún gbé ẹ padà wá sí ilé ló bá tún tán máa wojú ẹja lọ. Bọ́ ẹ̀dẹ̀ ṣú ọ̀pọ̀lọpọ̀ yẹn bọ̀. Wọ́n bí dáa kó má wá. Ọmọ tí mo mọ̀ dáadáa ni tóun fúnra rẹ̀ dẹ̀ mọ̀ mí. Fọkàn balẹ̀ kí ló tó fi pẹ́. Ẹ wò iṣẹ́ tẹ rán mi yẹn iṣẹ́ tó lágbára ni àti wípé ẹ wò sáà nítorí nọ́mbà máa yẹn mú ó take time sáà àti pé ẹ wò. Bísí kí ló ṣe kí ló fariwo tó pa tó bá jẹ́ pé àwọn ọba yìí jẹ́ wà láyé kankan ṣé bí wà farabalẹ̀ sọ̀rọ̀ farabalẹ̀ sọ tó bá ṣẹlẹ̀ gangan. Okay sir nǹkan tí mo ṣe àṣọ ni pé máa ń tẹ̀ràn mi lọ báyẹn kí n tó rí nọ́mbà wọn mú ó take time gan even though tí ìbáyé pé mo lo dàíkọ́ pé kán yá mi ní fóònù wọn pé mo fẹ́ fi pè yàn kan ló jẹ́ kí n lè rí nọ́mbà yẹn mú at the end of the day mo rí nọ́mbà yẹn gbà mo rí. ṣé ohun tó fẹ́ sọ náà nìyẹn tó fi ń pariwo nígbà tó dé. ẹ má bẹ̀rù sọ. wo bí ẹni tó bá dalẹ̀ wọ́n ní kì í dalẹ̀ ó mọ̀ mí dáadáa má bọ́ṣẹ lọ o fi ara balẹ̀ gan ó mọ̀ mí gba nọ́mbà ẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹ wò tí ojú bá ti ṣe apin ayọ̀ apin ní ojú ayọ̀ ojú tí yín kù àfihàn apin ni o. sọ Yorùbá ta gbọ́ ṣáma. kúmọ́kúmọ́ every time ẹsẹ̀ Yorùbá tí a gbọ́ ẹsẹ̀ Yorùbá tí a gbọ́ èmi ti kọ́ lára igi jíjí ó ṣe mọ̀nà èmi ti pẹ́ gẹ́gẹ́ ní ilẹ̀ Yorùbá wa ọ̀rọ̀ àwọn tí ó fi kọ́ wá ìdí kò yé mi kàgẹ́ ni kò ẹ mọ́ yẹ kí a wo àwọn ara wa ní aran torí tí a bá wo ara wa ní aran ta omi àti tí ẹyẹ bọ ìgbín ti wà lẹ́nu kí la pẹ́ ṣe gangan. ẹ̀yin boys
ọ̀rọ̀ tí Kọ́lá sọ tán sí. Malam Kọ́lá. Malam Kọ́lá. Malam Kọ́lá. ọ̀rọ̀ tó sọ tán sí yẹn exactly nǹkan tó wà ní mind mi gangan nìyẹn because àwọn guys yẹn ti mí ni wà gan ó dé máa better ká wá ọ̀rọ̀ kan fi ṣàdá because ó máa better ká take action sí because kò ní dáa kí omi ti ẹ̀yìn wọ ìgbín wọn lẹ́nu. Kọ́lá àti Túndé, you have both spoken well. Òótọ́ ọ̀rọ̀ lẹ́yìn méjì jẹ́ sọ. Òótọ́ ọ̀rọ̀ mọ̀ ní yóò wà. But kíní kan ni mo fẹ́ kẹ́ mọ̀, mo fẹ́ ká lọ by the law of Moses. Tó sọ wípé an eye for an eye and a tooth for a tooth. Tó túmọ̀ sí pé ojú kan fún ojú kan, eyín kan fún eyín kan. Ẹ wo bí àwọn guys fẹ́ pa wá ni o. Seriously. Ṣùgbọ́n ẹ jẹ́ ká plan ahead káwa náà pa wọn before kó tó mú wa àbí kí lórí sí ìka. Kúmọ̀ dúró bá sọ wípé eléyìí á ti burú jù wàláhì àràjù kòkòkò ní sọ̀rọ̀ bójú bá ti sọ pé ọwọ́ kúmọ̀ ó ti pẹ́ ní sàtì àkéèké kó. Ìka kí lórí sọ sí nǹkan tí àbùkí ń sọ. Ṣé yóò tẹ́ kí n ka Bíbélì tí ẹ̀ka Psalm 206 tó sọ wípé ẹni bá yára òun ni ogun gbé. Gaskiya kai ẹni bá yára ni egungun pè. Alaye egungun kò. Máa ní sùúrù tó bá ti fẹ́ sọ̀rọ̀ sọ nọ́mà sọ ìta gbọ́ you understand. Nǹkan tí ìka ń sọ ni wípé ẹni tó bá yára ní egungun máa gbé. Táwa gún ni. Ní délé òdúlé ń gbé. Má ṣọ̀tẹ̀. Ó pọ̀ yàrá òní. Ẹ dúró náà. Ṣé kìí ṣe pé fẹ́ jáde ṣá? Mo máa ń like àwọn question yín gbà mí. Torí àwọn question yín gbà mí ó máa ń rí bákan bákan létí tèmi. Èyí tí mo ń nu bàtọ́ yẹ kẹ́ tí mo yẹ níyì mo fẹ́ jáde. Mo yẹ wà yìí mo ti ń pẹ́ jù gan lé. Mo ti pẹ́ lé. Bóyá kẹ́ sún sí ọjọ́ mi torí pé ẹ̀yin mo fi lálàá mọ́júmọ́ èyí. Kí lẹ? Ẹ̀yin ni mo fi lálàá mọ́júmọ́ èyí. Ọlọ́run dẹ̀ sọ fún mi wípé kẹ́ má jáde láti títí di ọjọ́ méje. Kí ló tẹ̀ ń wò mí? Ìfetísílẹ̀ sàn di ọ̀rá àgùntàn. Kí n má jáde lé ní. Àtọ́. Ẹ dúró náà ṣé 7 days tẹ́ sọ yẹn? Ṣé mi ì lè bẹ̀rẹ̀ láti bí ọ̀la? Ṣé àtẹ̀rí ní kí n má ti jáde? Èmi gangan ló ti bẹ̀rẹ̀. Ok. Ẹ ṣì máa wá jáde. Ẹ ti sọ ẹ lè bá mi sọ̀rọ̀ tí mo ti gbọ́. Èmi náà ń bọ̀ mo fẹ́ dé church. Ẹ fẹ́ dé church bẹ́ẹ̀ ṣe máa ń lọ ẹ ṣé o bí náà pa àwọn tó tó ẹ stupid kí n má jáde lẹ́ni tó jẹ́ ẹni tó yẹ mo ti plan fún ọmọ tó yẹ mo ti ń wá ti pẹ́ mo ayájà opportunity lẹ́nu ní kí n má jáde lẹ́ni kọ́kọ́ dọ́dẹ̀ àbí sínú kọ́kọ́ kí n gba lẹ́bù sára kí ní lẹ́bù kún máa rọ mọ́jú ni ọ̀rọ̀ gẹ́gẹ́ bí àmọ̀ ìṣàfèdè òsínú ẹ̀ máa rọ mọ́jú ni ó lè wà dọ́ọ̀la kí n gbọ́dọ̀ sí ẹlẹ́nu bóyá ní èmi. kí ló ń ṣe ẹ́ òṣèré ọkọ ló ń sọ látàlẹ́ ó tún dòrò sí òṣèré ọkọ kí ló ń ṣẹlẹ̀ ọkọ ọ̀gbẹ́ni wá yí jà rí. bí kìlò so òun ṣe period ló wá ní kíkí wá sí ibà. ṣé bó kò sọ pé tó á kí mi ni kò fẹ́ wá bá mi ṣeré tó sọ pé kínní ni. tó sì. lónìí láìpẹ́ jẹ́ kí n sùn. mo fi abẹ ṣeré irú eré burúkú wo nìyẹn ṣèwọ́n jẹ́ tọ́yà bó jẹ́ ps máa bá ṣeré ni abẹ́ máa wo lẹ́bù tó bá mi ṣá so kò sẹ́ o fẹ́ kí n kò sùn mọ́jú lásán àbí ó dà ń pò o mọ̀kàn tó ń ṣe ó dà ń pò o ti sick
ó dà pé ara ẹ̀ ò fẹ́ yá àbí ó dà pé wèrè ṣe àbí ṣé òun ṣeré ni ó yá máa bínú jẹ́ kí n ṣe bẹ́ẹ̀. inú máa nu ẹ wẹ́ẹ̀dọ̀ kò sí wàhálà tó o bá ṣe mọ́ ní ìgbọ́dọ̀ sùn lálẹ́ ṣùgbọ́n lájílájí ẹ tó bá tún pè mí fún kọ báyìí wọ́n á bẹ̀ ṣeré. àwọn bó ṣeré tààmù tèmítèmù àwọn kẹ́ni ká mánéjẹ náà ni tó bá bí ẹ̀dá tó bá dẹ̀ lákòókò nọ́mbà tó bá gbé nọ́mbà mi wọ́n wà lálùfẹ́ rí ẹ. níbo ló wá ń lọ. máa béèrè lọ́wọ́ ẹlẹ́dàá. àdúgbò wa ti dangerous o. ṣe bọ̀bọ̀ ẹ̀ wọ́n ló mọ̀. pé mo rí pé everybody kan kàn jókòó sílé ẹ̀ kó tẹ gbogbo wọn ti ẹ̀bẹ̀ wá síta lóru yìí mọ́ ọmọ ìpara náà ò ní gbà fún wọn tó bá náà wọn ò ní gbọ́ àwa náà ò ní gbà. ẹ kò ṣe é bẹ́ẹ̀ o. ògbóni àgbà pàǹbì. ṣé ó gbẹ̀wọ́ ni o padà sí bí ni ó dẹ̀ ṣe á. aláyé kí ló ṣẹlẹ̀. obìnrin bá mi sọ̀rọ̀ pé kí ló ṣẹlẹ̀ ṣé ó wo ọwọ́ ẹ̀ ni. kí ló dé kí ló tó lè lọ́rùn rojọ́ ṣáà gbómi kọ́ níbí ni kí ló tẹ̀ ń ṣe àmàyàmá báyìí. jọ ibo ni o ti ń bọ̀. ibi tí mo ti ń bọ̀ ó dà pọ̀ nílà káyé díẹ̀ kọ́ńtà tó obìnrin yẹn make sense. ìbọn látọ̀dọ̀ ọmọ ẹlẹ́mí ni ó lè lọ fọkàn mọ́ pé yá èrè àwọn àlọ́ lèmi àbí kí ló rò. mo ń bọ̀ látọ̀dọ̀ ọmọ ilẹ̀ sáwọn tó wà ń bíbà ṣe wọn pé bébí láwọn tó wà ń báyìí tó yóò kàn ń lọ ṣé wọ́n sọ pé òògì ọ̀nà bá akéwà ayé. ọ̀gbẹ́ni kútakútè yé fòjà rè kílé tó bounce. ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀ tẹ́lọ̀ ṣe àmàyàmá báyìí iṣẹ́ ìmọ̀jú. ó tó wago owó ẹ̀ wọ́n ní tó bá ti di aago mẹ́wàá wọn ò fẹ́ rí anybody even eṣinṣin etí ẹ̀ di ìyẹn kan ìkejì wo táìmù owó ẹ̀ aago kan kọ́ ni àwa báyìí. aago kan la wa o bá kọ́ mi láyé gbé wọ́n ní kó sọ mi máa live life. alọ́ pariwo ń bẹ̀ yẹn. olè ní ẹ olè ní. aláyàfà ọ̀gbẹ́ni ẹ ṣe wàá pa. bolo tí ń bọ̀ ń dà. ẹ ṣe jàre àwọn ọ̀dẹ̀ làwọn eléyìí náà wọ́n ti béèrè lọ́wọ́ mo ti sọ fún wọn pé mò ń bọ̀ látọ̀dọ̀ ọmọ ẹlẹ́mí ni mi lẹ́ni lọ sílé mi pé kí lọ sùn lé mi wọ́n lọ ń question mi eléyìí lọ́wọ́ bá mi sọ̀rọ̀ ẹ má bá wọn sọ̀rọ̀ ẹ fún wọn training dáadáa àwọn eléyìí ò gbọ́n. ó dẹ̀ dẹ́ lójú pọ́ máa àdúgbò yìí ni ẹ́. àbá irú béèrè wèrè wèrè béèrè lọ́wọ́ mi àwọn àbèrú rẹ o ẹ dé mi mọ̀ ládùúgbò yìí fẹ́ẹ́ fi gbẹ́ mọ́ máa ṣètò ládùúgbò yìí. olè ní bọ̀bọ̀ yìí. kí ló ń ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni àwọn ọmọ kan tó ń ṣe o. ṣé o fẹ́ nà mí ni. bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ o wàá regret yẹ. dájúdájú olè lélẹ́yìí. ẹ filẹ̀ tó bá máa dàárọ̀ là á ká lójú ẹ̀ tó bá ti ká lójú àwa ṣàlàyé ibi tó ti ń bọ̀ bẹ́ẹ̀ni ẹ filẹ̀. tó bá ń sọ̀rọ̀ àrùn ń gbé. ẹ̀yin sùúrù jẹ́ kí bàbá gan fún mi láti rí. Kábírù ìwọ ni wo ó ti ń ṣe tẹ́lẹ̀ o tó o ti ń gborí yín o àmẹ́lẹ́ aláṣetẹ́ ni ẹ. gbẹ́nu dákẹ́jàre. ẹ̀gbọ́n náà gbẹ́nu rẹ̀ dákẹ́jẹ́ ẹ wo jẹ́kẹ́ mi sọ fún ọmọ mi lélẹ́yìí kì í sọ ọmọkọ́mọ tẹ́mi ò gbì fún ọ ni o ọmọ mi ni o. bàbá àgbàlagbà ni wọ́n dẹ̀ sọ wípé ọbẹ̀ ò kì í ṣe kíni kì í mì ní kún àgbà ẹ ṣe farabalẹ̀ ilé pọ̀ ládùúgbò ọmọ pọ̀ láyìíká ó ṣe jẹ́ létí yín gan ó ní wọ́n ti ń gbọ́mọ lójú gbọ́mọ nímú jáde ẹ ṣe farabalẹ̀ kẹ́ ẹ mọ ohun tó ṣẹlẹ̀. ọ̀dà ẹ jẹ́rìí ẹ. jẹ́rìí ẹ gidi ṣebí ẹ̀rín sẹ́wọ̀n mi rè yọ̀ ọ̀dà kò ẹ jẹ́ kó ọmọ yìí má lọ. ọmọ gidi
ọmọ rẹ tí bàbá ẹ̀ jẹ́rìí ẹ̀ iṣẹ́ irú iṣẹ́ wo ló ń ṣe. iṣẹ́ mi ni mo ń ṣe náà iṣẹ́ mi ni mo ń ṣe mí ní iṣẹ́ méjì iṣẹ́ mi ni mo ń ṣe. rẹ̀ ló ń ṣe. jẹ́jẹ́ mi ni mo ń lọ. gbàgbé mo ń lọ. lọ́dún ṣìkà ẹ̀yin lẹ́ni ìmọ̀ nìṣó pé yóò mọ̀ ju mi ṣe má fi pípé bí má fi ọwọ́ bo òṣìkà lójú pẹ̀lẹ́. bàbá bàbá. mo ní iṣẹ́ kan fún ẹ. Okay. mo ní information family márùn ní ẹni títí dàrọ́lá. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ mi ni mo dẹ̀ máa ṣe àti pé family èèyàn márùn kan kékeré ní nǹkan tí mo lè ṣe ètò ṣe kókó ni pé kí omi máa di. kí ló ń ṣe ẹ́ ó bẹ́ẹ̀ máa fọkọ̀ ṣé wọn àbí kí ló ń pè é àtijọ́ tó ti ń bá wa ṣiṣẹ́ ṣòwò ẹ̀dín rẹ̀ sórí iṣẹ́ tó wà nílẹ̀ iṣẹ́ ńlá ni family márùn là ń sọ̀rọ̀ nípa ẹ̀ sórí gbogbo mẹ́mbà family ló gbọ́dọ̀ pọ̀ tó bá jẹ́ pé ọmọ mẹ́ta lẹ́ni yẹn bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbọ́dọ̀ wà nínú ilé make sure pé o ṣe investigation ẹ̀ o ṣe gbogbo findings ẹ̀ ó pé tó bá jẹ́ pé ọmọ márùn lẹ́ni yẹn bí àwọn ọmọ márùn yẹn gbọ́dọ̀ wà nínú ilé torí gbogbo wọn la láti pa so ti understand ó dẹ̀ ní nǹkan táwọn fi wọ́n ṣe sórí nípa ti owó ẹ̀yẹn kò sí problem since tí account number tiẹ̀ wà lọ́wọ́ tiẹ̀ owó máa tẹ̀ lọ́wọ́. ok ẹ dọ́nà rẹ̀ jù. ọ jẹ́ ìwé rí rẹ jẹ́ mọ́. ṣéun aṣẹ́wó ló ń ṣàgbọ́dẹ̀gbà fáwọn ẹgbẹ́ nípa. iṣẹ́ èṣù ni dájú. sọmọ yín sì ni. ó yà ń dé ẹ mú wọnú mọ́tò. èmi ẹgbẹ́ ka o. abiyamọ gidi ni kálẹ̀ sọ wípé ọmọ ní ìbálẹ̀ kó gbẹ̀yìn méjèèjì gbẹ̀mí gbẹ̀mí. ẹ lè gbé mi ìyá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹ má gbé mi. mo rò pé ẹ ti rí picture yẹn dáadáa and mo tọ̀ ọ́ dáadáa wọ́n jẹ́ kí n mọ̀ pé ẹ̀yin gangan lọ lọ́nà tó mọ̀nà tọ̀ dáadáa ní oṣù lọ́dọ̀ yín and our advice kẹ́ má jẹ́ kí fọ́kàn wà ẹ jẹ́ kí ẹ̀jẹ̀ ìyàwó kó wà lọ́tọ̀ ẹ jẹ́ kí ẹ̀jẹ̀ ọkọ kó wà lọ́tọ̀ ẹ fi kú lẹ́fẹ̀ẹ́. aláì má wulẹ̀ sọ̀rọ̀ jù sẹ́lẹ̀ ìgbà tó kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ mo rò pé odindi ìlú ló fẹ́ gbé fún wa ni àbérò tó pọ̀ ṣùgbọ́n kọ́ọ̀pù ọkọ àti ìyàwó sórí òun ló kéré jù sórí iṣẹ́ tiwa àti àwọn alápatà táyé mọ̀ iṣẹ́ kan náà lájọ ń ṣe o alápatà ń pa ẹran ni ó ń pátá àwa ń pa èèyàn ta ni ṣé o understand so irú tó dẹ̀ sọ yẹn nísìnyí ọkọ àti ìyàwó sátidé náà máa ń ṣe wedding sórí alẹ́ sátidé la máa ṣiṣẹ́ tó bá dẹ̀ ti di sunday àgbàṣẹ́ lọ́wọ́ tiwa. aláyé kúrò lórí ẹ iṣẹ́ táwa ti ṣe ló ti parí nìyẹn táwa bá ti rówó gbàgbé. definitely you wrong láti gbéṣẹ́ fún yín ẹ̀yin tí mo lè bá ṣiṣẹ́ rí nírọ̀lẹ́ yóò fi yẹn lẹ̀ kékeré nìyẹn máa mú un. Thanks bros. I'll call you sha. ṣé Kàbírù mo wá ní sọ pé kó wọlé lọ́wọ́ á ní ẹnìkan fẹ́ rí níta tó ṣe pé ní tí ó débi tí mo ṣe lálejò ni tó bá tún wà lẹ̀ yóò tún kù sára ilẹ̀ Kàbírù. kò ní dáa fún yín. àṣẹ ẹ̀sọ́ pàṣẹ. wọ́n máa wá ayé tì. àṣẹ ẹ̀sọ́ pàṣẹ. ẹ̀yin bójú pé pọ́n bí ẹ̀ṣẹ̀ náà. lẹ́yìn rẹ̀ sọ wọ́n gba bàbá rẹ̀ sí àbó lórí ibú ni ó ní tẹ́mi ṣe wípé kó o wọlé kájọ sọ̀rọ̀ nítòbínú bí bá ti mọ́ra wa ládùúgbò lọ́wọ́ abẹ́rẹ́ sí ní sẹ́pẹ̀ ńláńlá báwọn àbí wèrè ń gbélé yín. àwọn bàbá ńlá kú bàbá yín lẹ máa jókòó máa sọ̀rọ̀ pọ̀. tẹ́ bá kọjá yẹ yín bí tẹ́ wà yẹn máa jẹ́ kí mú yín kó di ẹnu àbẹ́ ṣí èrè. Kàbírù àbí kì í ṣe Kàbírù ni. alẹ́ bí oṣù àṣẹ wọ òun ló wà lẹ́yìn àwọn ọmọ tó ń dà lóru ìwọ ló ń ṣoògùn kà fún wọn. ta ni ń ṣoògùn kà fún wọn kì í ṣe ní tí kálukú bá bá wá bí lèmi ó ṣe fún wọn ní tí wọ́n béèrè mo ṣe fún wọn àwọn náà sì mọ ibi tí wọ́n lò sí
bí wọ́n bá wá bí tó jẹ́ ibi ni wọ́n bá wá bí wọ́n ṣe lé wọn padà kó o ní kí wọ́n mọ̀ ṣe bí inú ìlú rẹ̀. kì í ṣe inú ìlú yìí ní wọ̀ wá. ibùgbé kàńláyé yìí àwọn ẹlòmíín wà tí wọ́n ṣe àwọn náà tí wọn ò mọ̀nà tí wọ́n lè fi kọ̀yà ọ̀nà tí wọ́n lè gbà ni wọ́n gbà hùn ẹni tágbára ọ̀bá káwọ̀ káàká ni wọ́n lò. ó dà kò sí wàhálà tó bá ti wá jẹ́ wípé ìwọ ò mọ̀nà míì ju nǹkan tó sọ yìí lọ èní ló ráyè mọ́ o. èmi. bẹ́ẹ̀ ni. èmi alẹ́ bí oṣù mani. èmi Kàbírù Rábíù náà ló ń bẹ̀ sọ̀rọ̀ pé èní ló ráyè mọ́. ìwọ Rábíù. bẹ́ẹ̀ni. Rábíù ń tẹ́ mi mọ́ ìwọ mọ̀ ni. èmi mọ̀ ni èmi ọ̀kadà jẹ́sà sẹ́nu fúkọ̀fúkọ̀ dóòyàn alẹ́ bí oṣù ni. bọ́bá ṣe gbé nǹkan kan ń gùn ọ́ ọ̀jẹ̀ kọ́ mọ gbénú rẹ̀ àbọ̀ mi ń tọ́ wá bá èmi ọwọ́ alẹ́ bí oṣù ni àwọ̀ afáàgìrì èmi àdáàgìrì àdàgìrìgìrì lẹ́bí ìjà mo jagun ọlọ́lárí tí mo mú kété bọ̀. ẹgbẹ́ àti gbọ́ dáadáa ẹ lu ọ̀fọ̀ mi. ṣé mi ní sọ́gun tí mo jà rí mo ní mo jagun ọlọ́lárí ọlẹ́ ti gbọ́ rí. àti gbọ́ dáadáa ẹ ti gbọ́ dáadáa. akido kido. ẹgbẹ́ iná rí dáadáa n ó wàá fi ọ̀fọ̀ tá a fi ń bọ́ àyànjà n ó lọ fi pe orí tẹlomi. kúrakúta yìí tó lóun ó palẹ̀ ilé ni ó pa kúrakúta aṣọ funfun ló pọjọ́ lẹ́jọ́. ló pẹjọ́ ẹlẹ́jọ́ níjọ́ wo ẹlòmíì. ó kí ni mo bá mi níjà fún o. alẹ́ bí oṣù alẹ́ bí oṣù. kínú. èṣù ló ń bẹ lálejò oníbo ló fẹ́ jókòó sí. ìwọ mú ẹ méjèèjì gbà ó gba èṣù láyè sọ mí. ṣe mí. ṣéṣù nìwọ ọlọ́yàmbáyà ọlọ́rànbọ́rà lódì fọ́mù kìnnìkìnnì yóò ti ń lọ rè báwọn ọlọ́jà wo níbo omi ìsàn ewé ẹ̀yìn wò bàbá yìí káwọn ará rẹ mọ wọ bó ti ń ṣeré lọ. bébí kéwọn eré rẹ mọ wọ bí bàbá ẹ ṣe máa rìn lọ́tọ́ máa wò bó ti ń lọ. sọpá àṣẹ ó ti rí bẹ́ẹ̀. ǹtẹ́ ẹ bá wà rè ọlọ́yàmbáyà ọlọ́rànbọ́rà ìbá kìnnìkìnnì bí ti jẹ́ gbẹ̀gúdọ̀ ó yà. ó mà ti lọ. ẹ farabalẹ̀ amúra ẹ̀wà bí ni. mo ti sọ fún yín mo ti jẹ́ kí gbogbo yín mọ̀ kò sí kankan nù yín tí ò mọ̀ wípé adìídì pinnu wá bí ni. wọn ò sì ní jáde láti fẹ́ wá mú ọ̀dàlẹ̀ lọ́jọ́ kan kọ́wọ́ mi má bà á nítorí ẹni bá ń wùwà bí tó bá ń wùwà ọ̀dàlẹ̀ tó wùwà burúkú láàrin àwùjọ mo ṣetán láti ti ọwọ́ wà náà bọ̀lẹ̀. alẹ́ bí oṣù súnmẹ́yìn ó bá súnmẹ́yìn ó bá rìn ẹ̀yin lẹ́ni mọ́ nìṣó ẹni yóò mọ̀ ojú mi ṣe iwájú ilé ọ̀dàlẹ̀ iwájú ilé èké òun ni mo wà yìí ojú yín òun ló ṣe fara ṣoko ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà ẹni bí ọ̀dàlẹ̀ tó bàlú ìjẹ́ ó ti sáwọnú rẹ̀ bá wa pè wá ó kì í ṣe bí o ẹni bá ṣe bí ló ń mì wọ́ bá wa tú jáde. ọba kì mí wọlé jù rẹ èmi tó èmi rẹ mọ́ra. mo sáwọnú afẹ́fẹ́ lọ ní ọmọ pójìjì lọ wọlé wá gbogbo ohun tí èmi ò mọ̀ pé wà lábàá yìí ni mo mú nǹkan kan dání rárá. kí ló ṣẹlẹ̀ o rìn jìnnà. inú afẹ́fẹ́ mo wà mo lè fa akọ́ra pamọ́ síbẹ̀. afẹ́fẹ́ bo. ní ojú ọ̀run. ó dédé disappear lọ fì tó o bá lọ balẹ̀ sórí live wire ńkọ́. àwọn olè lọ́bẹ̀ láíláí. ó lè lọ́bẹ̀. afẹ́fẹ́ ò lè gbé mi lọ́bẹ̀. egbe tiẹ̀ ríran ó mọ live wire yàtọ̀ sí kú. Kàbírù lẹ́wọ̀. pẹ̀lẹ́. mo ti sọ fún ẹ mo ní kò sí ẹni tó wùwà bàjẹ́ tó wùwà dọ̀tí nínú ìlú yìí tí ò ní kàndí nínú yọ̀ ìwọ wà pẹ̀lú àwọn ọmọ tó ṣe bí nínú ìlú ìwọ ló ń tì wọ́n lẹ́yìn ìwọ ló ń ṣoògùn kà fún wọn ìwọ ló ń jẹ́ kí wọ́n ba ayé jẹ́ àbí. n tí wọ́n béèrè ni mo fún wọn. bí wọ́n bá béèrè nǹkan bí lọ́wọ́ rẹ ìwọ ò rántí pé ayé àwọn èèyàn kan ni wọ́n fẹ́ lọ bàjẹ́. dáwọn náà ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ní tèmi rònú. ó lè jẹ́ wọ́n ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ àbí. kò sí wàhálà farapamọ́ ni. àbọ̀gbọ́ eléyìí ló máa fi tó. ẹgbẹ́ òjò sí ẹni tó ń bọ̀ ẹni sùúrù.
ìbílẹ̀. Àgbàlagbà tó sáré nínú kan bí kò bá lè nǹkan ló lè. Àfọ́jú àjànàkú kò mọ́gí kò mẹ́niyàn. Dẹ̀wọ̀n pé láàrin àwọn gangs wa ìwọ nìkan ló gé kó tí mo fi pé mo lè share feelings mi pẹ̀lú. Iṣẹ́ tá à ń ṣe initially kò wá látọkàn mi kò dẹ̀ bá nature mi mu mo ti bára mi ní ẹ̀ but this time around ó dàbí pé kò ní fẹ́ wà pẹ̀lú mi mọ́. Túndé Smith. Túndé sórí má gbàgbé wípé a múlẹ̀ o ọjọ́ tí ọmọdé bá múlẹ̀ ọjọ́ náà lọmọdé mọ̀ o ṣùgbọ́n ọjọ́kọ́jọ́ tí ọmọdé bá máa dalẹ̀ kì í mọ̀ sórí àbọ̀ àbá ilẹ̀ dídà kò kí ń dá o ó dàbí ìgbà tí ọmọdé burú kò tó bojú ẹ̀yìn lọ ìwọ ò mọ̀ pé ọmọdé tí ò mọ̀ pé òjò kọ́ ni olúwéré máa ń pani ni sórí iṣẹ́ yìí a ti gbà láti ṣe and there is no going back àfi ká ṣe. ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn wọ́n ní pé tó bá kọjú sí ẹ kò ta tó bá kẹ̀yìn sí ẹ kò ta tó bá kèmí nìkan màá tírò ara mi pa kò sí wàhálà wà pẹ̀lú ẹ̀. mo fẹ́ kí o ṣe bí ọkùnrin àti bára wa ń bẹ̀ dùdú ní ká ṣe there is no going back. kò sí wàhálà. bí ọkùnrin. ìdájọ́. Ebi pa ejò, àwọn ọyọ, àtẹ̀rọ àtẹ̀jọ, ẹran jíjẹ ní fọlọ́dẹ. Ebi pa ejò, àwọn ọyọ, àtàwọn àtẹ̀jọ, ẹran jíjẹ ní fọlọ́dẹ. Ewúrẹ́ bá wọlé alágídí. Ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mu abamu ondede àmì ara ọ̀sọ́ yìí ẹ ní ìfura kankan rárá. Ẹlẹ́dàá má jẹ́ gbogbo inú yín fọ́ tí ọmọkùnrin ò tó bá mú. Ẹ̀yin wọn lẹ wà nínú afẹ́fẹ́ tẹ́ ń mi afẹ́fẹ́ láìlo ẹ̀yin wọn lẹ wà nínú ìjì tẹ́ ń mi ìjì sìgàsìgà wọ́n ní kí dúdú ó lọ kí ìmọ́lẹ̀ ò dé gbogbo bíkíbi tẹ́ bá wà ó yẹ fojú ọ̀. Apẹ́ kó tó dání. Wọ́n sọ pé kí ni? Wọ́n ní àgbàjàkadì ní. Ó tí jáwọ́ nú iṣẹ́ ibi náà. Ǹjẹ́ o mọ̀ pé ilé fojú kàn mí? Àbá ṣí èrè tó sọ nǹkan lù mí kọ́ nìyí. Ǹjẹ́ ọmọ tó sọ? Àdókọ́. Àdó ìjàbàmú oníwèrè sọlù mí. Ìbílẹ̀ tiwantiwa. Ìbílẹ̀ tiwantiwa. Ìbílẹ̀ tiwantiwa. Ó yẹ gbé wọn. Ẹjọ́ torí Ọlọ́run ní kọ́.
àwa ṣe léré rárá o tó bá ṣe yàmà yàmà tó wà má bí wọ́n fọ́ ọgbọ́ ẹ̀ dànù ni. DPO sọ ti rí wọn tó bá lọ síbẹ̀ ní pípẹ́ ló máa fọ́ọ̀mù lásán wọ́n máa ìbọn fọ́ ọgbẹ́ ẹsẹ̀ dànù mo bóyá wọn ń látàrọ yẹn mo pẹ̀lú àwọn ọba àlejò àníyàn bóyá mo tẹ̀lé fa. For person na me train you. Let's finish the call now. ń gbọ́ ẹ̀ pàdé mi lè parọ́ fún yín ó ti pẹ́ tí mo pé kí n ti pẹ́ lórí fóònù already sef so mo rò pé iṣẹ́ tá à ń ṣe yìí bóyá kí n fi ń lẹ̀ so n fẹ́ padà sí iṣẹ́ hip hop mi iṣẹ́ orin tí mò ń ṣe ṣe understand so mo rò pé mi lè continue mọ́ àwọn èèyàn ti ń pè ní studio ó yẹ kí n ti máa kọrin kákàkiri kó n tẹ̀ ti mọ̀ mí pé mo fẹ́ jọ̀wọ́ iṣẹ́ yẹn mi lè parọ́ mo fẹ́ jọ̀wọ́ ẹ̀ Ọlọ́run. dóná ṣọ́ọ̀ ló sọ ní gbogbo ẹnu ẹ̀ à ń ṣe nǹkan bí ká máa fi dáàbò bò lù wa àti nítorí ẹ̀yìn wọ́ọ̀la wa àtàwọn ọmọ wa ìwọ sọ pé ìwọ ò ṣe mọ́ wo mi sórí àwọn amọ̀kùnṣèkà tá à mú káàkiri àwọn ọlọ́kọ̀ fún wa níwò gíjìdìgbà táwa náà tó fún wọn níwò ìbótòbò ìwọ tá a ní lájọ́ ń fúnra wa sórí àwọn náà ká máa mú wọn káàkiri ni ó wá sọ pé ò ṣe mọ́. sórí kan ló ṣe mi lè torí pé à ń dáàbò bò àwọn ọjọ́ ọ̀la àwọn kan kí wọ́n á bà ọjọ́ ọ̀la tèmi jẹ́ ṣe understand ọjọ́ ọ̀la tèmi yẹn ló jọ mí lójú so láti. wàá gbọ́ sẹ́ẹ̀tì àwọn Naira Marley wàá gbọ́ sórí èmi náà bó ṣe ń wo mi èmi náà níṣẹ́ tí mo ṣe kò sọmọ náà omi àtẹ́ǹsì gbogbogbò gbàgbé lọ́bẹ̀ lọ́wọ́ sàkánú pẹ̀sìn lọ́bẹ̀ lọ́wọ́ adégòkè àràfàtù lọ́bẹ̀ lọ́wọ́ àpàṣẹ fẹ́mi kó mẹ́ẹ̀ lọ sọ́dọ̀ bẹ́ẹ̀ dújọ́ gbọ́dọ̀ ọ̀hún mi làwọn sọ pé ẹ̀ ń somi àtakò sọmọ náà àmọ́ ń ṣe tá à ń ṣe yìí nítorí èní àtẹ̀yìnwó ọ̀la la ṣe ń ṣe. ṣé èkó ló ṣẹlẹ̀ kí lọ bèè lọ MC Olúọmọ àbí kí lọ bèè lọ Naira Marley kí lọ bèè lọ àwọn Zlatan yàn ọkùnrin mi iṣẹ́ tèmi yọ̀ láyò n fẹ́ padà sí díẹ̀ so mi ìráyè gbogbo kí lọ bèè láwọn kan yẹn sàkánì yẹn so iṣẹ́ tèmi yọ̀ láyò yẹn o n fẹ́ tẹra mọ́ màá dẹ̀ mọ̀ pé màá rí géènì bẹ́ẹ̀ tó yẹ jẹ́ nìyẹn màá bẹ̀rẹ̀. ó dáa wá máa gbọ́ o tẹ́tí kò gbọ́ o etí lóbìnrin fi ń gbọ́ ìyàwó ọ̀rọ̀ máa gbọ́ o tó bá sọ pé sẹ́ẹ̀tì àwọn oní pọ̀pù ní àwọn òbẹ̀ jiyàn àmọ́ tó bá fi kúrò láàrin wa tó dáa pàmò àwọn amọ̀kùnṣèkà wò mí ìjì máa jà gbódò odò máa ṣùn agbóló ṣòkò lọ fúnra mi ni mo máa pa ẹ́ èmi mo sọ bẹ́ẹ̀. kò sẹ́ni tí ló máa ṣẹlẹ̀ èmi sọ fún ẹ ní fẹ́ padà iṣẹ́ orin mi fẹ́ máa ṣe kò sẹ́ni tí ló máa ṣẹlẹ̀. ìbílẹ̀ àgbàlagbà tó sáré nínú kọ́ bí kò bá lè kọ́ ló lè. àgbájọ ọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kò gbẹ́rù ìbílẹ̀ wà. àkójọ àjẹnàkú kò mọ kí kò mọ ènìyàn. ìbílẹ̀ ìwà ìtura ìbílẹ̀. Èwo ni ìbílẹ̀ kí ló àgbẹ̀ tàbí pàápàá kí ló lè tó yìí. Kí ló pariwo? Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Tí n bá tún gbọ́ kí ló dé lẹ́nu yín bẹ̀ yẹn. Tí n bá gbọ́ kí ló dé lẹ́nu yín bẹ̀ yẹn. Lẹ́nu ọba wa. Adé orí yín á sọnù ni. Kọ́nù pa lẹ́nu ẹ̀. Àṣìpa ẹgbẹ́nu yín sọ̀hún kábíyèsí la bá wa bí. Kábíyèsí sẹ́gbọ́n tán wí. Ẹ̀yin lẹ fún wọn láyè o. Ìwọ sọ pé kí mi kóró gbá lẹ́nu tèmi ìbàjẹ́ wà lára ẹ̀. Wo ó gọ̀. Ẹ̀yin lẹ fún wọn láyè yan o. Ó gọ̀ pẹ̀lú nǹkan tó ń sọ yẹn. ọ̀rọ̀ yẹn pọ̀ ó pọ̀ jù. Wo kóró gbá lẹ́nu ẹ̀. Ó máa gọ̀ o. Ó máa bàjẹ́ o. Àìfi ní pé ní àìfihàn péyàn tí mára oko sọ́gbà ń tẹ́ wọ̀lú. Àyè gba tápà rẹ tán ó tún lóun fẹ́ kọ́lé ègúnú. Àbíyèsí ó ti ṣe ohun téèyàn kan ò ṣe rí ẹni tó bá ṣe ohun téèyàn kan ò ṣe rí ó di dandan kójú rẹ̀ orí ohun téèyàn kan ò rí rí ẹ pàṣẹ fún wa ká lọ bẹ́rí rẹ̀ sógun. abẹ́rí ẹ̀ fógun. ohun tẹ́ máa ṣe náà nìyẹn. bóyá èmi ni wọ́n máa bẹ́rí ẹ̀ sógun bóyá kí dánidáni ọba yìí jẹ́ ìranù yìí tó gbè lẹ́yìn àwọn ẹni bíi bóyá òun lè máa bẹ́rí ẹ̀ fógun àbẹ̀mí kábà wo. tó o bá jẹ́ kí inú bí mi ju bó ṣe yẹ lọ wọn ò ní lóògùn fún ọ tí bá ní kó gbé ẹ ní ìgbọ́sí tí wàá fi kú
àwùjẹ á máa sọ kúlúkúlú ni. lójú ìyálóde. kò ní dá fẹ́yìn àti ìyálóde. kò ní dá gbogbo èèyàn lóye. olórí tó o dẹ̀ rí mi lórí ìdúró níwọ̀. gbẹnusọ Taofik gbẹnusọ òun ọba yẹn jẹ́ òsì onírúurú wọ́n bí kí ni nǹkan tí o mọ̀ nínú àwọn tí wọ́n ba ìlú yìí jẹ́ kí ló lè sọ nípa wọn. ṣe é tún gbọ́. kí ni ti kábíyèsí pa. àní ẹgbẹ́ mi sọ̀rọ̀. tèmi mọ̀ nípa gbogbo àwọn tó ń dà lóru níwọ tí mo ní mo fi ẹ́ joyè àwòdì tó lè gbẹ́ nìyẹn. kò lè gbẹ́ kankan. olórí. ẹ̀yin tó láyé. ìwọ. ẹ̀yin lẹ sọ fún mi pé kí n nìṣó wípé ẹ wà lẹ́yìn mi ẹni yóò mọ ojú mi ṣe mo ti wà lọ́dọ̀ ọ̀bàyéjẹ́ mo ti wà lọ́dọ̀ ọ̀dàyẹrú mo fẹ́ kí ẹ fi ojú àṣebí hàn gbogbo tó wà ní kọ̀rọ̀ pátá ó yẹ ẹ tú. ẹgbẹ́ bí ẹ̀ka gbà mí ó kù ọdún méjì tí màá lò lórí ìpẹ̀lẹ̀ tí màá fi jáde láyé. lórí ó yà ẹ́ lẹ́nu má jẹ́ kó yà ẹ́ lẹ́nu bóyá ò fura bóyá ò dẹ̀ gbàgbé nu ìdílé wa tó bá ti wà lórí àpèrè kábíyèsí báyìí ọdún mẹ́wàá òun la máa ń lò tó fi máa ń jáde láyé àjọ̀dún tí mo ṣe last ló di ọdún kẹjọ tó túmọ̀ sí pé ó kù ọdún méjì tí mo máa lò lórí àlàyé ìdí rèé tí mo fi wá bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ yẹn kàn mí lóminú gbà mí o agbábí àkàgbà mi. kábíyèsí oúnjẹ tọ́rọ̀ bá kọ òkè tó kọ ilẹ̀ ó tún sì kùbì kan tá a gbé sí kábíyèsí rí létí àjọ débi kan àjọ máa débi kan. omijé ló gbojú tó bojú jẹ́ ẹkún eléjì ni ò dá bọ̀rọ̀bọ̀rọ̀ àgbábíàká. bàbá. àgbábíàká. mo ń jẹ. àgbábíàká o. mo ń jẹ ní gbèjègbèjọ. ẹ̀mélòó mo pè ọ́. ẹ̀ta òkò ní bàbá. sọ ma wípé ẹ̀mẹ́ta ńlàgbó kàn. bẹ́ẹ̀ni. ó sì lérò wípé ọba adélàjà yìí ọ̀tẹ̀ nínú dáadáa kó tó di wípé a bọ́ sínú odò tá a fẹ́ wọ̀ yìí. bàbá òkú ọdún mẹ́ta ni ó kú lájòjì sáré. ògbó àtọ́ ẹ̀ mẹ́. èèyàn mi ni mo rí dénú mo rí dọ́kàn bàbá ẹja lọ. Iron Lady. bàbá. obìnrin tó dúró bí irin. ọ̀rọ̀ tá à ń sọ yìí kò sókùnkùn sí ọmọ o. ọ̀rọ̀ tí agbábíàká sọ lórí ọ̀rọ̀ ọba adélàjà ṣé bẹ́ẹ̀ ni. bàbá gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe. kó lóhùn máa fọ́. bẹ́ẹ̀ ni bàbá. ọba adélàjà ọmọ wáwá kan là kọ́ba wàwà kan là kíjòyè ọmọ gbẹ́rù tó gun zero tó gun dùgbẹ̀dùgbẹ̀ lárúkọ aláìgbọràn orí ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà sí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ọ̀nà àbáyọ náà sì rèé àá fi ẹ̀mí àá fira ẹ̀mí ni o. fẹ̀mí rẹ̀ mi. odindi ẹ̀mí agboolé kan ẹ̀jẹ̀ wọn ó wà ní ìpèsè tá a lò gbogbo agboolé kan ni ó parun. odindi agboolé kan. nígbà tá a bá wá ṣiṣẹ́ ìtàn ò ní kú mọ́ kódà nígbà tó bá wọ̀n kó o kú ìwọ lọ́ọ́ rè sí gbáwò fún ara rẹ bí o bá wọ̀n kó o kú ọ̀pọ̀ ń bẹ̀ kan rí kése ọmọ fọwọ́ pawú báyìí ó fi ìrìgì ọmọ fi jẹ obì. kí ni tẹ́ ń wí kọ́sásìrì ń bí o níbi tá a wà yìí níbi tọ́mọ ti ń kú tí ìyá rẹ̀ ọmọ rẹ̀ rìn tí ọmọ òjò ńlá wa. bàbá kò séwu lọ́nà lóró. nígbà tá a bá parí iṣẹ́ ìtàn táwọn gbẹlura tán béèyàn bá ní kí wọ́n kú onítọ̀hún ó kú lẹ́sẹ̀kẹsẹ̀ òun ò ní kú mọ́ yóò mọ bẹ àwọn ọ̀tá rẹ̀ yóò mọ kú. ẹgbọ́n bàbá ẹgbọ́n o èmi náà fẹ́ kú o ayé dùn gan ni mi ò fẹ́ kú bàbá. ọ̀fẹ́ kú báyìí ò lè kú ọmọ gbọ́mọ tí ó bá gún agbó sínú ilé
èyí tí ó bá gọ̀ á gọ̀ sẹ́yìn ọgbà inú ilé ni ìwọ gbọ́n sí o ò lè kú bẹ́ẹ̀ àmọ́ báyìí ló ṣe ní kú ìwọ náà wà lọ rè wá gbolé kan tó dojú sọ wọ́n àwa wọn tó lọ rè pa wọ́n bẹ̀ ẹ̀jẹ̀ wọn la ó fi ṣiṣẹ́ náà níbi tó rí ta ìdé báyìí ni pé kábíyèsí ó wà wá wọn tí wọ́n lọ rè pa odindi agboolé kan ẹ̀jẹ̀ wọn la wà fi pèlò iṣẹ́ náà iṣẹ́ di ṣíṣe. ṣé àwọn ẹni tá a fẹ́ lò yẹn ṣé nínú ìlú yìí ni àbí ìlú bòmí. ibi tẹ́ ẹ sọ̀rọ̀ déhùn mo kọ́ a máa lápẹ̀rẹ̀ lóòótọ́ a gbọ́dọ̀ lọ ìlú mi inú ìlú kan ṣo tá a wà yìí láti gbọ́dọ̀ wá gbogbo àwọn tá a bá lò agboolé tí ó bá jẹ́ inú ìlú yìí náà ni bóun náà bá ṣe tiẹ̀ inú ìlú yìí náà ni. ọmọ bíbí inú ìlú yìí. kábíyèsí ṣe báyìí àwọn tó bímọ mi àwọn aláboyún ó wà. ọ̀rẹ́ ní bá jáde ó ṣe làwí o. ṣé ẹ ti rí pé ní balọ̀ ló bá dé. mà níkà o nígbà kò jẹ́ ká bú òun àṣebí kábíyèsí kábíyèsí ló eléyìí kábíyèsí ẹ dákun ẹ sọ pé gbogbo ohun tó lórí sọ ìpè irọ́ ni kò rí bẹ́ẹ̀. wọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀kọ́ ti fojú mú mi wọ̀ orí adé ni ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún mi. ẹ̀gbọ́n ìyálóde mo ṣàkíyèsí o ṣé rí ọmọkùnrin àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí ń kó kiri mo róye pé wọn ò ṣiṣẹ́ takuntakun mo sì mọ̀ pé ńjọ́ kan iṣẹ́ wọn ó bù yọ débi pé a gbé ògo fún wọn báyìí. takuntakun wo bí tiẹ̀ wà lára ẹ̀ o. èmi. ọjọ́ bọ̀ lolúwa sì ń wí. irọ́ o n tá lè gbàlagbà o ẹ má kà mí mọ́ wọn o ẹ má fi mí wé wọn o ẹ sọ pápẹ́ yín o bó bá mú mi ẹ mú mi o bí ọba ti mú mi àwọn tó bá mú ni ẹ mú ọmú lọ o ẹ dákun. mo sọ fún yín pé bó pẹ́ bóyá mo ní ẹni wùwà bàjẹ́ nínú ìlú yìí àṣírí rẹ̀ ó tú ojú rẹ̀ ó hàn sí gbangba gẹ́gẹ́ bí n tẹ́ gbélé mi lọ́wọ́ àti n tẹ́mi fúnra mi mọ̀ kò sí ẹnikẹ́ni tó wà láàyè tó wà nínú ìlú yìí tó wùwà bàjẹ́ tó wùwà dọ̀tí tó wùwà káyé ẹnìkejì bàjẹ́ tí ọwọ́ wa ò ní bà tọwọ́ wa ò sì ní tó nítorí pé àgbájọwọ́ la fi sọ̀yà. àjẹjọwọ́ kò gbẹ́rù dórí. ìbílẹ̀. tiwantiwa. ẹ wo mo sọ fún wọ kábíyèsí Taofik Aríbídésí mo sọ fún ọ wípé láìpẹ́ láì jìnnà ẹni ń wùwà bàjẹ́ náà lóyìí mo ní wọn ò fẹnu gbolẹ̀ níwájú rẹ̀ àṣẹyìn fúnra yín lẹ fẹ́ fẹnu gbolẹ̀ níwájú ara yín. tí o bá rí ẹ kí. mo ti lóye ọ̀rọ̀ yìí ọ̀dọ̀ tẹ̀ ẹ̀ nígbà wà láyé láti sọ̀rọ̀. ẹ fi sẹ́gbẹ́ òṣìṣà tí wọ́n jọ jẹ́gbẹ́ kò ní já fún ẹ kò ní já fáwọn ọ̀rọ̀ ẹ. bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ni jẹ́wọ́ ọ̀bàjẹ́ nínú ìlú yìí á fi yín ṣẹlẹ́yà ní gbàgbà àtàrí. àkójọ àjẹnàkú kò mọ kí kò mọ ènìyàn. pàṣẹ òfurá pàṣẹ jà òfurá jájì. ẹ fi mí lẹ́yìn sí kí n máa lọ kí ló kọ́ mi bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tẹ̀ sọ́ọ́ sí. wèrè tẹ́ ń bá gbélé tí ẹ̀ mọ́ ẹni tó jẹ́ ni mo bá ní problem. ọba jìgìjìgì ọba sinimá yìí lọ́ọ́dì jù lóde ayẹta lóògùn ìbọn òkìgbẹ́ lóògùn àdá bẹ̀rọ̀ bí Ọdúnládé Adékọ́lá di baddest man on earth sinimá yẹrẹ ọba làkọ́lé ẹ̀ ó ti jáde. sinimá tuntun ọba ta ni yóò bẹ́sù jẹun pọ̀ tí ṣe bí ẹ ò ní gùn Ọdúnládé Adékọ́lá bẹ̀rọ̀ bí olórí ogun. níbi tí mo tù ẹ́ sí níbi tí mo gbé ẹ sí ní nǹkan tí mo ti fi hàn ẹ́ lọ́nà tí mo ti mú ẹ rìn tó ti mọ bí lẹ́bù iṣẹ́ ìṣètò o ló sọ fún mi sí i pé ọ̀rọ̀ obìnrin important sí ẹ ju ọ̀rọ̀ iṣẹ́ tí a jọ ṣe. kàṣà ogunmọkùnrin kàkà àbájá àpátápàrà tó parẹ́ làjúbà sógiri làgiri ọ̀làgiri kàkà gbọ́ta kọ́ta mi. ó ṣe mí pé kí n pa mi ràn
ó ti ń bí kí n rí kí n pa dànù dànù. wọn náà fẹ́ darí sápá pàpà wọn darí sòwò wọn kú wọn bọ oko. iná bara wuta òjò palami ọkà lọ làálà. ta ló ń sọ̀rọ̀ abàmì ẹ̀dá lẹ́yìn ikú ni kò dẹ̀rọ̀. sinimá ti tún ọba action packed movie Den of the Wicked, The Traitors, The Killers, a blockbuster. Sinimá ti tún ọba. Written and produced by the producer of that great movie titled Ikoko, Ajewole Lawrence Solanke. Ọdúnladé Adékọ́lá ló direct yẹ. Edited by Ọlákúnlé Ọlábọ̀dé Bíkàs. Ó kóná lalaju. Starring Ọdúnladé Adékọ́lá, Ajewole Lawrence Solanke, Fẹ́tí Abalógun, Mọ́fì Àfọlábí, Regina Chukwu, Owólabí Àjàsà, Dọ̀lápọ̀ Oyèbámijí, Lékan Látúnjí, Owólabí Ibrahim, Yomi Soyombo, Káyọ̀dé Akédínà Mr Paragon, Ṣeun Ògúntóyìnbó, Adéwálé Alébíoṣù, Mọ̀nsúrù Ìjàyégbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun ọba subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan kásàgbà. Grab your copy now. Ibile.